ìdí tí Atiku fi sáré lọ sí ààfin Ladọja. Kó tó lọ ní ariwo ti gbàlú kan, gbogbo èèyàn ló sì ti ń gbọ́ tẹ́lẹ̀ pé Alhaji Atiku Abubakar, ọkùnrin tó ń ṣáájú àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n fẹ́ gba ipò ààrẹ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027, ń lọ sí ààfin ọba Rashidi Adéwọ̀lú Ládọjà. Àwọn èèyàn tirẹ̀ sì ti ń dúró dè é, kódà títí dórí ọba Ládọjà fúnra ẹ̀ ni. Ohun tí àwọn èèyàn kò wá mọ̀ ni pé àwọn èrò ńlá tí Atiku yóò kó lẹ́yìn yóò pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Bí ẹni tó ń lọ sí ibi ìpàdé àwọn apàṣẹ ẹgbẹ́ olóṣèlú alátakò tuntun ADC ni, nítorí àwọn èèyàn ńláńlá inú ẹgbẹ́ náà ni wọ́n tẹ̀lé. Wọ́n tẹ̀lé Atiku yọ sí Ìbàdàn ní ọwọ́ ọ̀sán lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéè 30 oṣù kẹsàn-án tó parí yìí. Nasiru El-Rufai, ẹni tó ti ṣe gómìnà Kaduna tó tún ṣe mínísítà tó sì jẹ́ ọ̀kan nínú àwọn aṣáájú ẹgbẹ́ ADC. Ìyọ̀tí Ayù, ẹni tó ti ṣe olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà lásìkò tí ọba Ládọjà náà wà nílé ìgbìmọ̀, tí ó sì tún ti ṣe alága ẹgbẹ́ òṣèlú PDP, àmọ́ tó jẹ́ igi ńlá kan lòun náà báyìí nínú ADC. Lilel Imoke, gómìnà ìpínlẹ̀ Cross Rivers nígbà kan, tóun náà ti ṣe mínísítà tó tún wá padà di ògúnná gbòǹgbò kan nínú ADC báyìí, àti àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níṣe ni ìpàdé náà dàbí ìgbà tí àwọn ADC bá digbádàgbọ̀n wá síbàdàn. Wọ́n ń fẹ́ fi lélẹ̀ kí gbogbo èèyàn mọ̀ pé alájọṣe pàtàkì kan làwọn pẹ̀lú ọba tuntun náà. Bí wọ́n ti dé ní Atiku ti tẹnubọ̀rọ̀. Ó ní àwọn ò lè wá síbi ayẹyẹ ìgbadé tí wọ́n ṣe lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 26 oṣù yìí, ṣùgbọ́n kì í ṣe ti àfojúde o. Ó ní àwọn ò wá nítorí àwọn ètò náà lọ́pọ̀ mọ́ ara wọn ni. Bẹ́ẹ̀ àwọn mọ̀ pé ó di dandan fáwọn láti wá ọba Ládọjà wá nítorí ipa ribiribi tó ti kó nínú ìdàgbàsókè Nàìjíríà. Atiku ní tani yóò sọ pé òun kò mọ erin nígbà tí erin ń pàgbọ́n, tani yóò ní òun kò mọ Ládọjà nínú àwọn tí àwọn jọ ń wọ́ igbó òṣèlú kiri, pé kábíyèsí náà gbìyànjú, kò sí sẹ́nìkan tí yóò gbàgbé ẹ̀ nínú àwọn. Bó ti ń sọ̀rọ̀ ni El-Rufai náà ń mirí jégéjégé tó ń rẹ́rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan láti fi hàn pé ohun tí ọ̀gá Atiku ń sọ gbà bẹ́ẹ̀ ni, bọ́rọ̀ tiri gan ló ń wí yẹn. Àmọ́ àwọn awòràwọ̀ òṣèlú ní ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ tán jàre, nítorí bó bá jẹ́ ibi tí àwọn Atiku fẹ́ lọ dandan ni, wọn yóò mọ bí wọn yóò ṣe ti débi ìgbadé náà lọ́jọ́ ayẹyẹ ọ̀hún gan. Ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé kí ajá dúró, kí ẹkùn dúró, ká wá mú ìrù ẹkùn ká fi lé ajá lọ́wọ́, báwo ni yóò wá ṣe rí? Ṣèyí Mákindé ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, òun sì ni olùgbàlejò àgbà. Báwo sì ni òun àti Atiku yóò ṣe máa rí ara wọn nírú àpéjọ bẹ́ẹ̀? Àgàgà níbi tí Táyé Kọ́rẹ́nsì onífújì ti ń kọ orin òwe lóríṣiríṣi. Mákindé lòun àti Nyesom Wike jọba Atiku jà. Ìjà tí àwọn méjèèjì jà ló sọ Atiku di ẹnu arinlẹ̀ nídìí òṣèlú ẹgbẹ́ wọn. Àwọn Mákindé sì wà nínú àwọn tí wọ́n lé Atiku pátápátá nínú PDP. Tàbí níwájú Tinubu tí Atiku ti fi ẹ̀sùn oríṣiríṣi kàn náà ni yóò ti wá jókòó tí yóò ní òun wá bá Olúbàdàn lálejò. Bí ìgbà tí àwọn àpapọ̀ ewúrẹ́ wọlé tọ ògìdán ni, ẹran ńlá yóò máa mì wọ́n níkọ̀ọ̀kan ni. Ohun tí kò jẹ́ kí Atiku àti àwọn èèyàn tirẹ̀ lè yọjú nìyẹn. Bẹ́ẹ̀ ó di dandan kí wọ́n rí ọba Ládọjà, nítorí àwọn náà mọ bí ìlú Ìbàdàn ṣe jẹ́ nínú ọ̀rọ̀ ìdìbò tó ń bọ̀ lọ́nà. Àwọn PDP wà níbẹ̀ tí wọ́n gbilẹ̀ bí àràbà ńlá. Àmọ́ ó ṣeé ṣe kí agbára náà dínkù nígbà táwọn èèyàn bá mọ̀ pé Mákindé ń lọ. Ó sì ṣeé ṣe kí agbára náà pọ̀ sí tó bá jẹ́ Mákindé yóò du ipò ààrẹ. Ṣùgbọ́n kí nǹkan má sí kátà bí ọ̀rọ̀ àwọn olóyìnbó lásìkò ìdìbò náà kò ní í ṣeé ṣe. Kinní kan yóò ṣẹlẹ̀ ṣáá ni. Bẹ́ẹ̀ náà làwọn APC ń múra ìjà. Níbàdàn yìí kan náà ni o. Ẹgbẹ́ ààrẹ sì nìyẹn. Ẹgbẹ́ tí Tinubu fúnra ẹ̀ wà, tí ọ̀pọ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ sì ti ń jáde pé àwọn làwọn yóò gba ìpínlẹ̀ náà lọ́wọ́ PDP ní 2027. Dájúdájú ìjà náà yóò le díẹ̀. Níbí yìí náà làwọn ADC ti ń fẹ́ gbórí wọlé bí ìjà àwọn méjèèjì. Ìyẹn àwọn PDP àti APC bá sì le gan-an. Ó lè jẹ́ inú ADC yìí làwọn olóṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ míì yóò sá lọ.
ohun tí ọ̀rọ̀ Ìbàdàn kò fi ṣeré rèé tí Àtíkù sì wá pẹ̀lú àwọn alágbára ADC kí ọba Ládọjà lè mọ̀ pé kò ní tán lára ọmọ ọba kó má kù dànsákì bó bá sì jẹ́ odidi oṣù kan lọ́gà kò fi jẹun ìrìn fáàrí kò ní tán lẹ́sẹ̀ láyé. ohun tó ta àwọn Àtíkù nídìí páá nìyẹn. ṣé ojú kì í fá kí kòtò ẹ̀ parun bẹ́ẹ̀ lójú tó ti mọni rí kò lè lóhùn ò mọni mọ́. Àtíkù àti Ládọjà náà ti jọ wà tipẹ́ o nítorí ní àárín ọdún 1990 sí 1993 wọ́n jọ wà nínú àwọn tí wọ́n dá ẹgbẹ́ òṣèlú SDP sílẹ̀ ni wọ́n sì jọ wà lẹ́yìn Shehu Musa Yar'Adua ni. àsìkò tí àwọn Ládọjà sì ń ṣe ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àwọn Àtíkù wà lẹ́yìn Yar'Adua tí wọ́n ń lé kí ọkùnrin náà di ààrẹ kiri. bẹ́ẹ̀ náà ni wọ́n sì jọ jagun June 12 nígbà náà kó tó di pé kálukú wá bí faraṣoko sí títí tí àwọn Abacha fi gba ọ̀nà ọ̀run lọ tí òṣèlú sì tún bẹ̀rẹ̀ lákọ̀tun. Àtíkù àti àwọn ọba Ládọjà jọ wà nínú PDP ní gbogbo ìgbà tí ààrẹ Olúṣẹ́gun Ọbásanjọ́ sì ń ṣàtìlẹ́yìn fáwọn tí wọ́n fẹ́ fojú Ládọjà rí màbo. Àtíkù náà wà níbì kan tó ń ṣe àtìlẹ́yìn tó lè ṣe fún Olúbàdàn tuntun yìí nígbà náà. nítorí gbogbo eléyìí kò sí bí Àtíkù náà kò ṣe ní fẹ́ fara ro Ládọjà nígbà tóun náà gbọ́rọ̀ yìí pé ẹni tí àwọn ti jọ ṣe tó bẹ́ẹ̀ ni yóò di Olúbàdàn ọba. nídìí èyí lòun náà ṣe wá tó sì ṣe oríṣiríṣi àlàyé láti fìdí ẹ̀ múlẹ̀ ìdí tóun kò fi lè wà níbi ìgbàdé. ṣùgbọ́n ọba Adéwọ̀lú Ládọjà wá sọ òótọ́ ọ̀rọ̀ kan fáwọn Àtíkù ọ̀rọ̀ náà sì jẹ́ èyí tó rinlẹ̀ kí Ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ kó sì wọ̀ wọ́n létí ni. ọba Ládọjà ní òun kì í ṣe olóṣèlú mọ́ nítorí òun ti di Olúbàdàn òun ti di bàbá gbogbo ìlú àti ẹni tó ń ṣe ẹgbẹ́ ọ̀tún àtàwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ òsì ọmọ òun ni gbogbo wọn o torí bàbá ìlú lòun Olúbàdàn lòun òun kò gbọdọ̀ dá sọ́rọ̀ òṣèlú mọ́ rárá. ọba Ládọjà ní ọba ni mí n kì í ṣara yín mọ́ o mo ti fi òṣèlú sílẹ̀ mo ti di Olúbàdàn gbogbo ìlú ni tèmi báyìí bẹ́ẹ̀ ni kò sí ohun méjì tí mo tún gbọ́dọ̀ máa lé kiri báyìí mọ́ ju iṣẹ́ ìlú Ìbàdàn lọ àti ọ̀nà tí àgbéga fi lè bá ìlú mi. ohun tí ọba náà sọ fáwọn Àtíkù nígbà tó rí èrò rẹpẹtẹ rèé tó sì mọ̀ pé ọmọ ẹgbẹ́ ADC ní gbogbo wọn. kó tó wá dìgbà tí wọn yóò máa ro èròkérò pé báyá wọ́n lè fa ọba Ládọjà mọ́ra ìyẹn náà ni kábíyèsí ṣe tètè sọ fún wọn pé Olúbàdàn kì í ṣòṣèlú gbogbo ẹgbẹ́ pátá lolúbàdàn ń ṣe. bóyá ọ̀rọ̀ náà wá yé àwọn Àtíkù bí kò yé wọn dáadáa lẹ́nìkan ò tí ì lè sọ. àmọ́ Àtíkù ti lọ sílé ọba Ládọjà nìbàdàn ó ní dandan ni kí òun náà wá forí balẹ̀ lọ́dọ̀ Olúbàdàn tuntun. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìrìn àjò Àtíkù àti àwọn èèyàn ẹ̀ sọ́dọ̀ Olúbàdàn tuntun fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú dédé àkókò yìí o.